ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وترك أمته على المهجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته. nígbà tí a dúpẹ́ fún Ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ̀rẹ̀ fún òṣèlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́ ọlọ́wọ́n ọba nínú títóbi rẹ̀ eléyìí tí a tún fẹ́ máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam Ọlọ́run kí ó ṣe ní sábàbí ìmọ̀nà fún ẹnì kọ̀ọ̀kan wa rahmati ya rahman rahimin. Inshallah ta'ala bí tí a ti máa tẹ̀síwájú náà ni babun at-tahawuni 'ala al-birri wat-taqwa àbí ojú pọnà fi at-ta'awuni 'ala al-birri wat-taqwa pé kí a máa ara wa lọ́wọ́ lórí dáadáa àti lérí ìbẹ̀rù Ọlọ́run. Èèyàn máa ń kún ara ẹni lọ́wọ́ lórí nǹkan dáadáa ni àìkúnyàn lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti lérí ìyapa àṣẹ Ọlọ́run. Qala Allahu ta'ala Ọlọ́run ọba àlekè ọlá ó sọ fún wa nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim wa ta'awanu 'ala al-birri wat-taqwa Ọlọ́run ọba ní ẹ máa ra yín lọ́wọ́ al-'awnu ta'awana ala wasl tafa'ala yufidu al-musharaka ẹjọjọ máa ra yín lọ́wọ́ ala al-birr lérí dáadáa wat-taqwa àti lérí bẹ̀rù Ọlọ́run. Tí a bá wo àyà yìí a rí pé Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé al-'awnu bi ma'na al-musa'ada kánà ra wa lọ́wọ́ ayé at-ta'awunu ma'nahu at-tasa'udu. Ìdájọ́ ọ̀ràn yẹn ni torí pé Ọlọ́run bá mú wa ní sighatul amr wa ta'awanu 'ala al-birri wat-taqwa ẹ máa ra yín lọ́wọ́ a jẹ́ wípé gbogbo dáadáa tá a bá ń rí yẹn dáadáa kìí ṣàdédé wáyé bí kìí bá ṣe ẹ̀kún lọ́wọ́ láàrin àwọn èèyàn. Yorùbá bọ̀ wọ́n ní igi kan kìí dágbó ṣe èyíkéyìí nínú dáadáa tá a bá fi sọrí ẹnìkan ká lọ màmá dájú wípé òun nìkan kọ́ ló dáadáa yẹn ṣe. Ọlọ́run ọba kan fi dáadáa yẹn sọ lórúkọ ni ẹnìkan ṣoṣo lè dáadáa ṣe. Ìkúnlọ́wọ́ pàápàá jùlọ àwọn kan tí yóò máa ṣẹ́kù tó sì máa jẹ́ àǹfààní. Ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ẹnìkọ̀ọ̀kan wá tá a bá ṣe rí dáadáa lọ́dọ̀ ọmọ ẹ̀yà wa kan ká kún lọ́wọ́ lórí dáadáa náà. Tí a bá ti rí oore wípé oore yìí ó bùkátà gbogbo ọjọ́ sowọ́pọ̀ lérí dáadáa náà
ọlọ́run pa wá láṣẹ kí a má ṣe kí ni o káwa má yọra wá sẹ́yìn bẹ́ẹ̀. àlìbírù àwọn afáàdé kò wá wípé kí náà ń pè ní àlìbírù òun náà ni fi'lul khayr iṣẹ́ rẹ̀. àlìbírù alifu alam tó wà ń bẹ̀ yìí yufidul umum ó kó sínú gbogbo nǹkan tí ń bá jẹ́ dáadáa. nínú dáadáa ká kírun nínú dáadáa ni, ká gbààwẹ̀ nínú dáadáa ni, ká yọ zaka nínú dáadáa ni, ká lọ hajj nínú dáadáa ni, ká ná ìtọ́lọ́wọ́n bá fún wa sójú ọ̀nà ọlọ́run nínú dáadáa ni, ká ṣàánú ọmọlàkejì nínú dáadáa ni, ká wá ìmọ̀ ẹ̀sìn nínú dáadáa ni, kí a máa pèpè sí ojú ọ̀nà ọlọ́run nǹkan tá a bá mọ̀ káwa náà máa ṣàlàyé fáwọn ọmọlàkejì. al-amru bil ma'ruf wa nahyu 'anil munkar, ká máa pa àwọn èèyàn láṣẹ dáadáa ká sì máa kọ ìwà àbàjẹ́ fún àwọn èèyàn nínú dáadáa náà. ọlọ́run bá subhanahu wa ta'ala ọ̀ẹ́sẹ̀ wọn máa ṣàlàyé rẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan tó kúta bá ní a máa sọ lẹ́yọkọ̀ọ̀kan ilé òkun. ọlọ́run wá kó gbogbo ẹ̀jọ sínú kẹ́límà kan òun náà al-birr wa ta'awanu 'ala al-birr. ọlọ́run ní ẹ máa kúnra yín lọ́wọ́, ẹ máa ra yín lọ́wọ́ lórí dáadáa, ẹ ra yín lọ́wọ́ lórí báwọn yóò ṣe rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́, ẹ ra yín lọ́wọ́ lórí ẹni tó ń ráyè tó sì rẹ́ nìkan tó ráyè láti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó ràn ènìyàn lọ́wọ́, ẹ ra yín lọ́wọ́ lórí àti rí dáadáa ṣe, ẹ ra yín lọ́wọ́ lórí pípàṣẹ dáadáa àti kíkọ̀ wà bàjẹ́, ẹ ra yín lọ́wọ́ lórí àwọn kátà ń gbọ́ yìí pé àpò ló ṣe wá mọ́ lórí àwa yìí nìkan, ó yẹ kó tún jálẹ́jà kó jù báyìí lọ, ó yẹ jẹ́ ká gbowó kalẹ̀ káwọn sponsor lórí rédíò káwọn èèyàn máa gbọ́. ìwọ kọ́ ló ń sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n wọn ló gbowó kalẹ̀. wa ta'awanu 'ala al-birri wat-taqwa. ọlọ́wọ́n bá ní ẹ máa ra yín lọ́wọ́ lórí gbogbo ntẹ́ ẹ bá ti mọ̀ pé dáadáa ni. wat-taqwa afáwa Sheikh Ibn Uthaymin wọ́n ní ittiqa'u sharr. bákan náà ẹ ra yín lọ́wọ́ lérí bẹ́ẹ̀ ṣe ní jí sọ́fin àbúrò ntẹ́ bá ti mọ̀ pé kò dáa ẹ ra yín lọ́wọ́ lórí gbọ́n kálukú ó sì jìnnà sí nǹkan yìí. ọlọ́run bá fi pàṣẹ ilé inú al-Qur'an Karim. wa qala ta'ala, ọlọ́run tí ó lára ga ọlọ́run tó sọ fún aláyé mi inú al-Qur'an Karim. a'udhu billahi minash shaitanir rajim. ọlọ́run ní wal 'asr, ọlọ́run fi àsìkò ìrọ̀lẹ́ ayé ọlọ́run bá fi búra. eléyìí ń sọ pàtàkì inayatul Qur'an Karim bil waqt. Qur'an ó sàkólé kan lérí pàtàkì àsìkò. lọ́pọ̀lọpọ̀ ẹ̀nú al-Qur'an ọlọ́mọ ń búra pẹ̀lú àwọn àsìkò gẹ́gẹ́ bí wad-duha àsìkò kan ló jẹ́ bẹ́ẹ̀, wal-layl àsìkò kan ní, was-subhi idha as'asa àbí wal-layli idha as'asa was-subhi idha tanaffas. ẹ̀rí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó máa ń fi àwọn àsìkò wọ̀nyí búra dilalatan ala ahmiyati alwaqti fi hayati al-insan. eléyìí ń sọ pàtàkì àsìkò nínú ìgbésí ayé àwọn, nítorí pé àsìkò tó bá ti lọ kò lè padà wá mọ́. owó àǹfààní tó bá bọ́ mọ́yàn lọ́wọ́ lásìkò kan ó ṣeéṣe kéèyàn tún padà rí nǹkan yìí. ṣùgbọ́n àsìkò àwọn eléèbó wọ́n ní time, wọ́n kọ́ ní time is money, wọ́n tún ní time is life. àsìkò òun náà ni ó ṣe pàtàkì nínú ìgbésí ayé. nínú àmì kéèyàn ó fọwọ́ bólẹ̀ òun náà ni kéèyàn máa fàsìkò èèyàn rárẹ̀. gbogbo ẹnikẹ́ni tó bá lo àsìkò rẹ̀ dáadáa bó ti tó àti bó ṣe yẹ
inú ẹniyẹn náà dùn lórí pọ̀wọ́ lọ́tẹ̀ nǹkan tí ń fẹ́. ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ń fi àsìkò rẹ̀ tó bá fi ń ráre yóò padà kábàámọ̀ lórí àwọn àsìkò náà tó fi ráre. ìdí nìyẹn tí Ànábì sallallahu alaihi wa alihi wa sallam ó jẹ́ ká mọ̀ pé nínú tọ́lọ̀ ó bí wá lérí ìjọba al-qiyama ọ̀kan ní bàbá ṣe lọ àwọn àsìkò wá sí. ṣẹlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé àsìkò wá yẹn nínú ìdẹ̀ra èyí tó ga tọ́lọ̀ fún wa ní tọ́lọ̀ ó sì bí wá lérí báwo la ṣe lò ó. ni'matan maghbunun fihima kathirun minan nas as-sihhatu wal-faragh. àwọn ìdẹ̀ra ńláńlá méjì kan ń bẹ tọ́lọ̀ fún àwọn ẹ̀dá ọmọnìyàn tó ṣe pọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ò mọ rírì ẹ̀. àkọ́kọ́ náà ní kéèyàn lálàáfíà ìdẹ̀ra tó tóbi lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. kò sẹ́ni tí máa ń mọ ìyà àlàáfíà àyàfẹ́ ẹni tí ò gbádùn. ẹni tí ò gbádùn ní ọmọ ìyà àlàáfíà. ẹni tí ò lálàáfíà òun ni yóò mọ̀ pé òru ogun kílẹ̀ tó máa ń mọ́ ìmọ̀ pẹ́. ṣùgbọ́n lẹ́yìn bá lálàáfíà èyí mọ̀ ní ojú ìgbàwọ́ lásán ní ìsìn báyìí wọ́n sáré apàtúbà àlàáfíà níjẹ́ lórí. ṣùgbọ́n tí ó bá ní àlàáfíà ọjọ́ òru yẹn yóò pẹ́ lóde ìlò tí ìmọ̀ náà kí ni táyà báyìí 12:30 kí aago mẹ́fà kó tó wá lò yóò pẹ́ nítorí pé kò ṣe kí ni kó lálàáfíà. béèyàn bá lálàáfíà béèyàn ṣe jókòó èèyàn mọ̀ yẹ ṣùgbọ́n tí ò lálàáfíà kò sí bó ṣe jó kò ní rọlọ́ wọn ni ọ̀dọ̀ ẹgbẹ́ fílò sẹ́yìn lónìí òun ò gbádùn ọ̀dọ̀ ẹ̀fẹ̀ gbẹ́lélẹ̀ gbogbo ẹgbẹ́ gan rò ẹ̀ wá forí dólẹ̀ ìjẹ́ bá forí dólẹ̀ kẹsẹ̀ tó fi ìwé òtún nígbà kò tiẹ̀ dá báyẹn bó lẹ́sẹ̀ á fẹ́ kò tiẹ̀ wọn gbogbo ara subhanallah ẹ̀rẹ́ lóbi yóò ní pé gbogbo ara nínú abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala ọlọ́run pé wọ́n fi ààrẹ lè wá malẹ̀ tí wọ́n mọ̀ ní onímọ̀ rírì àlàáfíà lójújọ́ tí ò bá lálàáfíà ó wúra rẹ̀ pé ṣe bí wọ́n tó máa ń sáré káàkiri àsálàáfíà lèèyàn fi máa ń mọ̀ pé oúnjẹ ká dùn aláàárẹ̀ gbogbo oúnjẹ tó dùn tó ná àmà gbé fún ọ̀nà kí ló wà jẹ òun ò jẹ àgbàdo tí ká kó tí rárá ẹ̀yìn ńkọ́ àbíkàmì dòdò sí níjọ́ tó lálàáfíà wọn ò ní gbé yẹn fún ọ ṣùgbọ́n ọjọ́ tó lálàáfíà bá gbé fún náà tó bá jẹ yóò kó lẹ́nu ṣèṣì tó fi jẹ́ pé gbogbo àwọn àsìkò tá lálàáfíà yìí jẹ́ ká dọ̀ra wa léèrè báwo la ṣe ń lo àlàáfíà wa. Inna lillahi wa inna ilayhi raji'un. Ibi tí a ti lọ ó náà ni ọlọ́run bá fi àsìkò ìrọ̀lẹ́ ayé ọlọ́run bá fi búra. Ó tọ́ fún ọlọ́run subhanahu wa ta'ala kó fi ẹ̀dá tó dá búra ṣùgbọ́n kò tọ́ fún àwọn ẹ̀dá rẹ̀ káfí kankan mí búra lẹ́yìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. Kó gbọ́dọ̀ búra pẹ̀lú òkè, kó gbọ́dọ̀ búra pẹ̀lú òrùn, kó gbọ́dọ̀ búra pẹ̀lú òṣùpá. Man kana halifa falyahlif billahi aw liyasmut. Ọlọ́run nìkan lèyàn máa fi búra. Aṣọ funfun lórí bẹ́ẹ̀dì èyàn fi búra. Orí ojú rẹ̀ àwọn ará Èkó wọn ni 16 oníjẹ́ 16 so èyàn fi 16 búra so ti èyàn búra pẹ̀lú ilẹ̀ ẹlòmíì àwọn ọmọ gáràjì wọn kàn sáré bọ́ bàtà lẹ̀ wọ́n dúró lórí ilẹ̀ wọn wà náwó ké kí ni ìtumọ̀ yẹn so gbogbo eléyìí èyàn fi búra man kana halifan falyahlif billah téèyàn bá búra ọlọ́run lèyàn fi máa ń búra èyàn búra pẹ̀lú orúkọ ọlọ́run àti àwọn ìròyìn rẹ̀ èyí tó ga. ọlọ́run ní wal asr innal insana lafi khusr. ọlọ́run ní gbogbo èèyàn pátápátá ni wọ́n wà nínú òfò, ni wọ́n wà nínú àdánù. ọlọ́run kò yọ ẹnìkankan sílẹ̀ ṣùgbọ́n tí ìwọ òfin lè wà nínú òfò àtàdánù yìí ọlọ́run ní illal ladina amanu. àwọn tí ò ní wà nínú òfò àtàdánù lọ́wọ́ kẹyìn ayé àti ìjọba ìtìyàmù
kí làwọn yóò máa ṣe tí wọn fi ní wà nílẹ̀ lápèjúwe ní ìsìn tí wọ́n ní ta ló fẹ́ ṣòfò kò náwó kò sẹ́ni tí ó ṣòfò tí ó náwó ṣùgbọ́n tọ́lọ́ wá ní gbogbo èèyàn ni ó ti wà nínú òfò ọlọ́ni àbí tí ò bá fẹ́ wà nínú òfò yìí àwọn kan tí ó máa ṣe lélẹ̀ tó dọwọ́ ìgbà àti ẹ̀ ká dúró níbi àwọn tí wọn ò ní ṣòfò ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run sì máa ń ṣàánú wa tọ́lọ́run bá fún wa ní 2+2 yóò tún fún wa ní 4 yóò ṣàlàyé fún wa pé 4 lọ́sà ìgbà tọ́lọ́run ní gbogbo yóò wà nínú òfò eléyìí yóò jẹ́ nǹkan tí yóò bà wá nú jẹ́ pé tọ́ innal insan alif wa lam yẹni istighraq wa yufidu al-umum gbogbo ẹ̀dá pátápátá lọ́lọ́run ní wà nínú ọlọ́run wá ní illa alladhina amanu àyàfi ojú àwọn tí wọ́n bá gbọ́ ọlọ́run bá gbọ́ kí ni túmọ̀ iman níbẹ̀ al-iman níbẹ̀ huwa al-ilm ó náà ní kéèyàn onímọ̀ nípa ọlọ́run ọba rẹ̀ àti nípa tọ́lọ́run fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ sáyé irú ẹni tó bá lè báyé kò ní sí nínú ẹni òfò wa amilu salihat tí wọ́n dẹ̀ ní ṣiṣẹ́ rẹ̀ kí ni iṣẹ́ rẹ̀ huwa ma wafaqa ash-shar'a min al-a'mal wal-aqwal gbogbo tó bá ti dọ́gba pẹ̀lú ìfẹ́ tọ́lọ́ yálà nínú ọ̀rọ̀ ẹnu àti nínú iṣẹ́ rẹ̀ téèyàn dẹ̀ ṣe ibtigha'an li wajhillah téèyàn ṣe ń ti torí tọ́lọ́ torí pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín lẹ́nu yọ́ máa ní òun ò lè má jí ṣiṣẹ́ olóore ẹbí léèrè pé kí náà ń pè ní iṣẹ́ olóore iṣẹ́ olóore huwa ma wafaqa ash-shar'a min al-a'mal wal-aqwal yubtagha biha wajhu Allahi subhanahu wa ta'ala tí ń jẹ́ iṣẹ́ olóore ni òun náà ní nǹkan tí èèyàn ṣe tó wá ṣe déédéé pẹ̀lú òfin ọlọ́run ló ní ká ṣe má ṣe lè nínú ọ̀rọ̀ ẹnu àbí nínú ìṣesí tá a sì fi wá ojú rí ọlọ́run tí èsì pa ṣe nítorí káyé ó polongo wa mélòó mélòó ni àwọn iṣẹ́ olóore tó jẹ́ pé lójú àwa ò pè ní iṣẹ́ olóore ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run kò ká nǹkan yẹn ṣiṣẹ́ olóore lọ́dọ̀ tiẹ̀ torí pé ẹni tó ń ṣiṣẹ́ olóore yẹn ó ń ṣe é nítorí káyé ó lè polongo ẹ̀ káyé ó sì lè pariwo ẹ̀ ṣèdí tó fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó fẹ́ là nínú ìparun yìí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ olóore níbàámu bá ṣàlàyé tí ń jẹ́ ṣe olóore yìí bákan náà watawasaw bil haqq tí yóò sì tún máa sọ àsọtẹ́lẹ̀ pẹ̀lú òdodo ma mana tawasi bil haqq huwa at-ta'awun ala ad-da'wa ìmọ̀ rẹ̀ ní lọ́wọ́ ala da'wati ila al-haqq lérí ìmọ̀ pé àwọn èèyàn lọ síbi òdodo torí pé tí òfò tó bá ti kárí àwọn tí wọ́n dá nínú èèyàn nígbà náà àwọn ni wọ́n máa sàlẹ̀ fáwọn èèyàn pé ìntẹ́ ń pè nígbàdùn yìí òfò máa ní àwọn tọ́lọ́run nílò náà làwọn tọ́lọ́run bá ní kí wọ́n dá òfò mà lófò lásìkò yẹn tó làá fi máa ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run jẹ́ káwọ́ orí ó ti mú un sí tí ò dá ẹlòmíì ò rí sí tí ò dá àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó jẹ́ ká rí ìwà àgbèrè zìnà sí tí ò dá ẹlòmíì ó kà sí nǹkan ìṣẹ̀mí ayé pé tí ìyẹn bá ti kúrò nínú ayé òwúlò máa lọ́dọ̀ tí orí tó burú ń bẹ̀ kódà tó bá rẹ̀ nìkan tí ń sọ pé kò dá yóò mọ̀ ọ̀rọ̀ pé sí ìyẹn níwẹ̀ subhanahu ṣèlú tó jẹ́ pọ̀ wá lọ́dọ̀ ọlọ́run tó jẹ́ ká mọ̀ pé kọkùnrin ọmọ fi yẹ tí ní tí ò dá lọ́dọ̀ ẹlòmíì òun ò mọ̀ sí tí ò dá àdúgbò lọ́dọ̀ ọlọ́run tó jẹ́ ká mọ̀ wípé kí ṣòkòtò máa jábọ́ ǹdẹ ọkùnrin kó lọ́n sáàgì ní tí ò dá ẹlòmíì ò rí sí tó burú àwọn òfò náà nìyẹn illa alladhina amanu wa amilus salihati wa tawasaw bil haqq tí ọlọ́run subhanahu wa ta'ala tó sì ṣe àwọn ẹni ẹlẹ́ni tí ń sọ àsọtẹ́lẹ̀ dáadáa fáwọn èèyàn lórí òdodo pé intention yóò fò ní àdánù ni tọ́lọ́n bá wá sàánú ẹ̀ tó wà nínú àwọn tán bá ń sọ ohun kan bẹ́ẹ̀ èèyàn ti jáde kúrò nínú àwọn àlàfẹ́ kọ́sẹ̀ wa tawasaw bis sabr
tí wọ́n sì ń sọ àsọtẹ́lẹ̀ pẹ̀lú àti máa ṣe sùúrù àti máa ní faradà àti máa ní ìtẹ̀mọ́ra nítorí pé èyàn ó ṣe sùúrù lérí pé èyàn fẹ́ tẹ̀ láṣẹ Ọlọ́run èyàn ó ṣe sùúrù lérí pé èyàn fẹ́ jìnnà sí tí Ọlọ́run bọ̀ fẹ́ torí pé ṣíṣe tọ́lọ́run kì í fẹ́ rọrùn àbí kéèyàn ó ṣe habsu nafsi ala ta'a kéèyàn jẹ ẹ̀mí èèyàn pa lórí pé màá ṣe àti wá kírun lásùnbà ìtẹ́mi máa ń fẹ́ ní kéèyàn máa sùn kó má dìde ìwọ ló ṣe sùúrù bó sì jẹ ẹ̀mí rẹ̀ ń pa pé bismillah fẹ́ràn kéèyàn náwó sójú ọ̀nà Ọlọ́run ẹ̀mí ìfẹ́ ẹ̀mí ọmọ rò pé owó tí ò tí tó nǹkan láti wá ná gbówó lówó ẹ̀ ṣùgbọ́n yìí ó jẹ́ ẹ̀mí èèyàn pa pé rárá màá ná sójú ọ̀nà Ọlọ́run èyí ó ṣe sùúrù lérí ṣíṣe tọ́lọ́ èyí ó sì ṣe sùúrù lórí ilé àbùkù tọ́lọ́ àwọn tó bá ní àwọn ìròyìn wọ̀nyí lára náà ni Ọlọ́run bá ní wọn là níbi òfò èyí tó jálé jákò tó bá jọ ọwọ́ kẹyìn ayé àti ìjọba ìjọba kẹyà abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó mọ́ṣẹ́ fi wá sínú ẹni tí ò ní wà nínú òfò yìí Ọlọ́run bá yìí ti ṣàánú wa ó ti sọ ìtàfilà ń bẹ̀ àkọ́kọ́ al-ilmu ẹlẹ́ẹ̀kejì al-amal ẹlẹ́ẹ̀kẹta ad-da'wa ẹlẹ́ẹ̀kẹrin as-sabr eléyìí bẹ̀ nínú tírà al-usul ath-thalatha gẹ́gẹ́ bí ṣèwà ń bẹ̀ Imam Shafi'i rahimahullah ó ní tí Ọlọ́run ọba law ma anzalallahu naam hujjatan ala khalqi illa hadhihi sura lakafatuhum tó bá lọ jẹ́ pé Ọlọ́run ọba ọ̀sọ́ àyà mi sura kàkà kalẹ̀ fáwọn ẹ̀dá tó ti kúdò suratul Asr yìí nìkan lọ́lọ́run sọ ó ti tó ṣe bá àfẹ́ ṣòfò náà abẹ́ẹ̀kọ́ ó sì ti sọ nǹkan tá a sì tá a fi ní ṣòfò níta ó ti tó fẹ́ tó bá nìkan sí ṣòwò náà làwọn náà ti gbọ́ lálẹ́ káwọn náà lọ jù mí ká nímọ̀ ká mọ kí ló tọ́ kí ni tí ó tọ́ eléyìí ni òye lómi ẹlòmíì ń wá ayé lójú méjèèjì kò sì mọ kódà gẹ́gẹ́ bí ẹni tó ń wá ẹran tó fẹ́ jẹ ẹran ni kò wá béèrè níbi ẹran yẹn pé òróǹro níbo ló máa ń wà lọ́pọ̀ àmọ́ tí jò òróǹro bó ṣe rí wọn ó kéré ṣùgbọ́n tó bá ti lè fọ́ síbi ẹran gbogbo ẹran yẹn kò wúlò gbogbo ẹ̀ ó kòrò ní lè jẹ́ bẹ́ẹ̀ fọ́fọ́fọ́ kí kòrò yẹn kúrò bẹ́ẹ̀ bọ́rọ̀ lè ayé ṣe lè ẹni tí ń wáyé tí ń lò sẹ̀mí ayé tí ò ní mà lẹ́ni wípé ilé ayé tà ń ṣe yìí báyìí èwo ni ìgbésẹ̀ tọ́lọ́hun fẹ́ níbẹ̀ èwo lọ́lọ́hun fẹ́ téèyàn bá ti ní mà yẹn tí kan sáà ń ṣe gbọ̀ọ́gbọ̀ọ́gbọ̀ bí ẹran kó má jọ ìyá lẹ́nu pé inú náà yọ padà kan ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run kò sọ wọn bẹ́ẹ̀ tó gbogbo ibikíbi tá a bá ní ta fẹ́ yàn sí ìjọkùnrin wa ni ìjọbìnrin wa ni a gbọ́dọ̀ ní mà nípa nǹkan tí a lọ bá pàdé ìwájọ́ gàkíyà àwọn èèyàn wá ìmọ̀ lárí ọ̀rọ̀ ayé nípa tí wọ́n fẹ́ jẹ nípa tí wọ́n fẹ́ wọ̀ nípa tí wọ́n fẹ́ lò gbogbo tá a kàkalẹ̀ yìí tí ò bá fìyàn lẹ́sàáyé èèyàn padà tó gbẹ̀lẹ̀ lẹ̀ kò ní báyìí gàkíyà ṣùgbọ́n ìmọ̀ nípa tí ó bá yàn wọnú sáré àti nǹkan tí yìí ó fi pàdé Ọlọ́run subhanahu wa ta'ala wọn náà ní al-ilmu shar'i ìmẹ̀sìn bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè wọn àfojú ṣáàtà rẹ̀ wọn àfojú yẹpẹrẹ àwọn tí wọ́n ń wá ìmọ̀ yẹn lọ́wọ́ adúgbò lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala tó taari tó sì darí àwa sí ká mọ̀ pàtàkì ìmẹ̀sìn eléyìí gan òun ni pé a fẹ́ mọ òróǹro tí ń bẹ nínú ẹran ayé yíkú ṣe pé àwa náà ò fẹ́ dáadáa lé ayé kìí ṣètùmọ̀ ẹni ẹ̀ mùsùlùmí náà ní bùkátà sí dáadáa lé ayé kódà ní bùkátà sí púpọ̀ lórí àlámọ̀rí ẹ̀sìn wa lórí àlámọ̀rí ẹ̀sìn wa àwọn aráyọ̀ zaka àwọn náwó sójú ọ̀nà Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bó ti wulẹ̀ kórí agbọ́dọ̀ nímọ̀ nípa òróǹro tí ń bẹ nínú ẹran ayé kò lẹ́sìn dáàfin nímọ̀ nípa òróǹro tí ń bẹ ń bẹ jù ká nímọ̀ nípa kíni o nípa ẹ̀sìn wa ẹni tó wá sọ pé bóò ní mẹ̀sìn ṣe jẹ́ ẹ̀fílẹ̀ nígbà ó bá jẹ́ òróǹro mẹ́ran kò ní gbàgbọ́n yẹn tó látara àdé eléyìí
nínú tó lè jẹ́ kéèyàn ọlá nínú òfò ayé òun náà ni pé àkọ́kọ́ ni ìmọ̀ ẹ̀sìn. Ká má ṣàbòsí fáwọn ìyàwó wa lérí dúndùn wọn ní mẹ́sìn. Ẹlòmíràn kò sí tó wọn fi tẹ́yàwó lọ́rùn kó lóun tẹ̀sẹ̀ rákà kan fún nígbà yẹn nǹkan ìyàwó tẹ̀sìn òye kò gbàgbọ́ yẹ ẹ̀sìn. Ó ràn án lọ́wọ́ lórí àlìkìyàmà rẹ̀, ó ràn án lọ́wọ́ lórí káàtó pé tó bá pẹ́ ilé màkánìkì ni ó padà gbó sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ tẹ́ ẹ̀ máa ń rí ní búṣà yẹn àwọn náà ti wà ní tuntun tẹ́lẹ̀ àbúrò ni tẹ́ bá lọ búṣà tẹ́ rọ́pọ̀lọpọ̀ ọkọ̀ mi ìdákan kò ká bẹ̀rẹ̀ bí àwọn tuntun tó òun rí lè níhùn àwọn náà ti jẹ́ tuntun náà ṣùgbọ́n wo lọ́rọ̀ rẹ padà ákẹ́yìnsì wọ́n padà di àkàn náà ni wọ́n padà dà sáà kan ẹ̀ mọ́fọ́ ọkọ̀ mọ́tò yẹn ẹ̀ mọ́fọ́ ọkọ̀ mi tó bá já wọ́n padà lọ sí kí ni o ọ̀dọ̀ àwọn búṣà náà ni ọkọ̀ yìí sí àbí wọ́n padà lọ sórí àtàn gbẹ̀gbẹ̀. Ṣùgbọ́n àgbọ́yé ẹ̀sìn kì í sá èèyàn fi máa ń sẹ̀mí èèyàn sì fi máa ń mọ kí ni nǹkan tó tọ́ kí ni nǹkan tí ó tọ́. Eléyìí a gbọ́dọ̀ ṣàbòsí àwọn ìyàwó wa lérè, a gbọ́dọ̀ ṣàbòsí àwọn ọmọ wa torí pé ọmọ táà fún ní mẹ́sìn àṣejàmbá fún àṣàbòsí fún. A gbọ́dọ̀ ṣàbòsí fáwọn òbí tí wọ́n bí wa, a gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀sìn fún wọn. Èyí tó bí mi ń bẹ ẹni tí ń ṣe tó lè gbé wọn náà ni ọmọ ó sì dákẹ́ là ó ṣàlàyé fún lọ́nà tí yóò fi gbọ́ yé nítorí pé tó lè jálà nínú òfò ayé òun náà ni àkọ́kọ́ al-ilm ìmọ̀dọ̀wọ́ wa. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-amal ń tá aláàmọ̀ yẹn káwá lò ó pọ̀ nínú ẹni tó mọ̀ ṣùgbọ́n kéré nínú ẹni tó ń lo nǹkan tó mọ̀. Ajá bó ṣe rí bẹ́ẹ̀ bá kọ yóò mọ̀. Ọlọ́run ròyìn àwọn ajá kan náà Al-Qur'an pé àwọn ajá tán kọ́ lẹ́kọ̀ọ́ tẹ́ bá ti ní ọlọ́pọ̀ ẹran báyìí yóò sì lọ yọ ọlọ́pọ̀ ẹran yẹn wá. tó ń tán fi lè kọ́ ajá lẹ́kọ̀ọ́ tó mọ̀ ọ̀rọ̀ ọ̀run kò séèyàn tán kọ́ lẹ́kọ̀ọ́ náà tí ò ní mọ̀ ṣùgbọ́n ibi tá a ti jura wa lọ ni pé ẹni tí mo mọ̀ tá a jọjọ mọ̀ yẹn bó la ṣe ń lò ó sí ìyún la fi ń jura wa lọ lọ́dọ̀ Ọlọ́run. Onímọ̀ pọ̀ ṣùgbọ́n àwọn tó ń lo ìmọ̀ wọn kéré níwájú Ọlọ́run subhanahu wa ta'ala. ìdí ìjọba jẹ́ pé à ń bẹ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ní gbogbo wa kọ́lọ́run ọba kí ó ràn wá lọ́wọ́ kó kún wa lọ́wọ́ kó sì sí rọrùn fún wa láti lè máa lo àwọn nǹkan tá a mọ̀ nínú ìmọ̀ kó má jẹ́ kí ọ̀rọ̀ ẹnu wa kó sépa sí iṣẹ́ ọwọ́ wa kó sì má jẹ́ kí iṣẹ́ ọwọ́ wa kó lòdì sí nǹkan táwa náà ń kà nǹkan tá à ń kọ́ àwọn èèyàn rahmatu ya arhamar rahimin. eléyìí ní ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kẹta ad-da'wa ní tó mọ̀ pé ò da yẹn tó ò ṣe tẹ́nìkan bá ń ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọ fún pé kò da. láti ṣàlàyé fún wa pé ẹni tí ó ń fọṣọ ọwọ́ rẹ̀ ní òkọ̀kọ́ mọ́ kásọ yóò tó mọ́ ṣẹ́rọ ni philosophy simple just simple philosophy. ẹni tó ń fọṣọ ń sìn kìí ṣe ẹni tó kó sínú washing machine tí ń fi ọwọ́ fọ aṣọ tán bá tó pàṣọ yìí ti mọ́ wàbí táálí ọwọ́ ti ẹ̀gá ti mọ́ bí fọkàṣọ yìí tó mọ́ torí pé tọwọ́ rẹ̀ ò bá mọ́ aṣọ yìí ò lè mọ́ ó tún padà stẹ́rẹ̀ abẹ́ẹ̀kọ́. so bẹ́ẹ̀ náà lẹni tó ń sọ fáwọn èèyàn pé ntẹ́ ń ṣe yóò dá tó dáa ni bó o ṣe ń sọ yẹn náà ẹ̀mí sóòlù tiẹ̀ náà mọ́ kó tó di pé tí wọ́n mọ̀ tiẹ̀ ní ó ti kọ́kọ́ mọ́ torí pé n tó ń sọ pé kò dáa ìwọ náà ò ní fẹ́ ṣe. so bẹ́ẹ̀ yẹn ṣe nímọ̀ tó téèyàn ń lo ìmọ̀ tó téèyàn ò bá tún máa sọ fún ẹlòmíì kì í jẹ́ kí lílo ìmọ̀ yẹn kó tọ́jọ́ lára yẹn tí wọ́n náà mọ̀ ṣàlàyé bẹ̀rẹ̀ níbi tó ti yẹ kó bẹ̀rẹ̀ ẹni tí ń bẹ̀lẹ́gbẹ̀ rẹ ẹni tí ẹjọ́ ń gbénu rúùmù àbúrò rẹ ẹ̀gbọ́n rẹ lérí tó mọ̀ yẹn tí wọ́n ń ṣe tó yàtọ̀ sí sọ fún wọn kò yẹ kó rí báyìí bó ṣe yẹ kó rí bó ṣe yẹ kó rí tọ́lọ̀ ń wí tánà bí wí ṣùgbọ́n tó bá dákẹ́ tó sọ̀rọ̀ wọn ó padà jẹ̀wọ́ náà ń pa láti máa ṣe nǹkan yìí ṣùgbọ́n tó bá sọ bí wọn ò bá tiẹ̀ gbà wọn ó fi wọ́ọ́lẹ̀ sí tiẹ̀ wọ́n ti mọ̀ pé àwa la gbọ́ tiẹ̀ ó ti sọ wọn pé kò dáa ṣùgbọ́n àwọn ó sì fẹ́ nu tiwa tó bá sì fẹ́ nu tiwọn ní pé wọ́n sí nǹkan tí ó dáa yìí wọ́n ta wá sọ òbí sọ sùúrù kéèyàn máa ṣe sùúrù
ẹni tó sọ̀rọ̀ fún lẹ́nu tó ní nǹkan ọ̀dá tó tún dọ̀la tó ti ń ṣe nǹkan yẹn ọ̀wá yọ kúkú ọ̀lẹ́ ọmọ bàjá àlá kò níjà ń bẹ̀ ká sọ ní tiwa ọlọ́ọ̀ni máa jẹ́ kí èèyàn gbọ́ èèyàn ó ṣe sùúrù lẹ́nu gbogbo ọdẹ èèyàn bá ń ṣe bí èèyàn bá ń wá mọ̀ náà èèyàn ó ṣe sùúrù ẹni tó bá ti ń ṣe gànàgànàgànà tára rẹ̀ bá balẹ̀ kò lè ní mọ̀ èèyàn ó ṣe sùúrù ẹlòmíì ń bẹ ní tí wọn ò fi lọ yọlọmọ dá sí ní tí ò tí tó yọmọ sí bí ẹni pọ́n ti tó bẹ́ẹ̀ ò ní jù bẹ́ẹ̀ lọ èyí ó fara balẹ̀ yóò ní sùúrù èyí ó ní ìfaradà lérí gbogbo àwọn kan tí ó bá ń ṣẹlẹ̀ tọkàn kọ̀ èyí ó sì sùúrù lérí ẹ̀ so àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ó ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí irinṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ tí ó là wá níbi òfò ọwọ́ kẹyìn ayé kò sí èméjì ń bẹ bó ṣe náà lọ́n ṣe sọ yìí tí wọn náà bá dẹ̀ wò ìwọ jáde wá wo kó téèkì dátàs iye àwọn èèyàn tó ń ṣe tọ́lọ́ àtàwọn tí ó ṣe tọ́lọ́ ó discover pa àwọn tí ó ṣe tọ́lọ́ lọ́pọ̀ jù àwọn tí ó ṣe tọ́lọ́ lọ́pọ̀ jù tí wọ́n dẹ̀ ń fi àìṣe tọ́lọ́ yẹn tí wọ́n fi ń ṣe fáàlì tí wọ́n sì tún fi ń wọra wọn pàwọn dáa jù àwọn tó ń ṣe tọ́lọ́ wọn lọ ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitani rajim wa ma ursilu alayhim hafidhin naam naam láàkùsẹ̀ inú ẹgbẹ́ ní látòkè ọlọ́wọ́n bá sọ wa idha marru bihim yataghamazun وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين فإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين ọlọ́run bá níṣẹ́ ráwọn tí ó ṣe tọ́lọ̀ àkọ́kọ́ àyà kan bẹ tó jẹ́ kó clear pé ní gbogbo àwọn tí ó ṣe tọ́lọ̀ máa pọ̀ bí àwọn tí ń ṣe tọ́lọ̀ ń bá lọ ọlọ́run bá sọ́nà Al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله ọlọ́run ọba ní tí ọba ní o máa tẹ̀lé أكثر من في الأرض àwọn tó pọ̀ jù nínú àwọn tó wà lórí ilẹ̀ يضلوك عن سبيل الله tó bá yẹ pé pípọ̀ lọ́bẹ̀ fi ṣẹ̀sìn tiẹ̀ ó sọ̀rọ̀ torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà òdodo àwọn èèyàn sábà pọ̀ ní ẹ̀ ọlọ́run wá tún jẹ́ kó yé wa wípé kẹ́ẹ̀rí àwọn aláìgbàgbọ́ olùṣẹ́lọ́hun àwọn èèyàn míì tí wọ́n sọ ẹ̀ṣẹ̀ di fáàrí tí wọ́n bá rí àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn tó ń ṣe tọ́lọ́run tán láwọn fẹ́ máa tẹ̀lé òfin ọlọ́run yẹ́tà ọ̀rọ̀ àmàzóòlù wọ́n máa yín mú sí wọn wọ́n máa yín mú sí wọn wọ́n máa fún wọn ṣe ẹ̀yẹ tán bá tún kúrò lọ́dọ̀ wọn tán tán bá ti padà sọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n tún máa dọ́rọ̀ wọn sílẹ̀ nínú àwòlá ìlàdọ̀ lóòmùnà ara ilé rẹ̀ wọn náà máa ti di gbá àwọn náà máa ti dùn súnà àwọn náà máa ti di gbá àwọn náà wọ́n máa ti di ó ti wọ̀jọ́ mọ́sòkù àwọn náà máa ti di kíní jẹbarí jẹ̀lì bàbá rẹ̀ jẹbarí jáàbọ̀ ẹ̀ kíní kan oríṣiríṣi wọn bẹ̀rẹ̀ sí ni máa ń sọ káàkiri bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní فاليوم الذين آمنوا من الكفار يضحكون ọlọ́run ní ọjọ́ níjọ́ ìjọ òun náà ń bọ̀ tó sì pé àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ àwọn náà wọ́n ó máa fi àwọn aláìgbàgbọ́ wọ́n ó máa fi wọ́n rẹ́rìn واليوم الذين آمنوا من الكفار ọlọ́run ní ọjọ́ níjọ́ tó sì pé àwọn onígbàgbọ́ òdodo àwọn náà ó máa fi àwọn aláìgbàgbọ́ rẹ̀ alẹ́ àwọn ìkèyàn zòó tẹ́yìn bá wá ń fi wọ́n rẹ́rìn orí bẹ́ẹ̀dì lẹ́yìn ó wà nínú àlùjánnà subhanallah lórí bẹ́ẹ̀dì nínú àlùjánnà lẹ́mọ̀ ọ̀pá àṣìṣọ fún láyé tó ti pẹ̀lú wọn mọ̀ ẹ́ rí pé yẹ̀yẹ́ ìyún everlasting ṣùgbọ́n tó máa bí wọ́n ṣe ẹ̀yẹ láyé ní ló máa bí wọ́n ṣe ẹ̀yẹ àwọn èèyàn wọ́n mọ̀ ń súnà fi ṣe ẹ̀yẹ ṣùgbọ́n wọ́n mọ̀ owó gbà lọ́wọ́ súnà wọ́n ti mọ̀ pé onísúnà yóò fún ọ́fíìsì ẹ̀bẹ̀rẹ̀ là
tọ́ dàbí fẹ́ràn yín náà nìyẹn ẹ̀yin èyí ṣe kínní ṣùgbọ́n tó bá ti gba tọwọ́ rẹ̀ tán tó bá padà sẹ́yìn yóò mọ̀ bí ó ṣe yẹ ṣùgbọ́n jọ́ gbọ́dọ̀ kẹyàmá ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní àwọn olùgbàgbọ́ òdodo wọ́n máa fi àwọn olùyapa àṣẹ ọlọ́run wọ́n máa fi àwọn náà sí yẹ̀yẹ́ àwọn náà sì wà ní orí ìbọ̀sọ̀ nínú àlùjánnà abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala kọ́mọ̀ sí wà lẹ́rìí fún orí sí yẹ̀yẹ́ ìjọba tó ìdí ìdó jẹ́ pé ó wọ́ọ̀tì kó ṣe sùúrù fún yẹ̀yẹ́ tá a bá fi ọṣẹ sí nítorí kí wọn náà lè fi àwọn yẹn sí yẹ̀yẹ́ tó bá lórí àjẹyà tó sùúrù ó ṣe pàtàkì. Àyà yìí òun náà ní àyà kejì tí àfọwọ́ al-Imam an-Nawawi tí wọ́n mú wá ní abẹ́ babun fi ta'awun 'ala al-birri wat-taqwa. Náà ما في هذا موجود. نعم. وقال الإمام الشافعي رحمه الله أفوى الإمام الشافعي قالوا ما قبا يونسون وصو كلاما ورقا معناه يتم ورنا نقول إن الناس وداجداجو أمويا أو أكثرهم أبيو قواميا في غفلة عن تدبر هذه السورة أمويا wọ́n fọ́nú fọ́ra nípa ríronú sí ìtumọ̀ sóra yìí Suratu Al-Asr. ṣé bí Imam Shafi ṣe sọ̀rọ̀ ilé Imam Nawawi mú kó tí Imam Shafi torí pé bí Imam Shafi ṣe sọ̀rọ̀ yẹn wípé law ma anzala Allahu hujjatan ala khalqihi illa hadhihi sura lakafati quotation nìyẹn bó ṣe sọ gangan nìyẹn kì í ṣe báyìí ló ṣe sọ ṣùgbọ́n téèyàn bá ti fẹ́ kóòtì ọ̀rọ̀ tó lè sọ bí ẹni yẹn ṣe sọ gangan ọ wàá sọ pé ma'nahu fi ma'na ìtumọ̀ tí mo gbọ́ yé nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rí pé gbàtí àfáànà bẹ́ sọ wọn qala al-imam Shafi'i rahimahullah kalaman imam Shafi'i sọ ọ̀rọ̀ kan ma'na tí mo gbọ́ yé nínú ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ni wípé inna an-nasa ẹ̀rẹ́jọ àwọn ènìyàn aw aktharuhum àbáwọn tó pọ̀ nínú èèyàn fi ghaflatin wọ́n fọnù fọ́ra an tadabburi hadhihi sura níbi ríronú sí sura yìí tó wọ́n ti sàfọ̀mọ́ ara wọn bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n kó tí Imam Shafi'i torí pé ọ̀rọ̀ kó tí ṣe Imam Shafi'i yẹn kala sọ̀rọ̀ bó ti sọ gàgà nìyẹn pé law ma anzala Allahu hujjatan ala khalqi illa hadhihi sura lakafatuhu. ó ṣe é ti kó ṣe pé gbà tí Imam Nawawi tó ń kọ tírà yìí kó tí ṣe yẹn wá direct báyìí èyí tí wọ́n fi lè wá sọ̀rọ̀ tí wọ́n ní Imam Shafi'i ló sọ wọn wá ní qala al-Imam Shafi'i rahimahullah kalam ma'na sọ́dí ẹwọ àmánà lọ́dọ̀ àwọn afá ṣùgbọ́n lè ní ìwọ ọ̀tọ̀ ní bí mo ṣe sọ̀rọ̀ tó bá ti bẹ́ẹ̀ sọ olùkọ́lá àwọn ọmọdé wọn sọ báyìí mánà tí wọ́n sì gbòye lòun sọ ó ṣe kóòtù ní bí mo ṣe sọ gangan tó bá ti lè rí mi kóòtù bí mo ṣe sọ gangan ó wàá sọ wípé wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n tí mo gbọ́yé nínú ọ̀rọ̀ wọn àwọn yóò ti mọ̀ pé nítorí gbọ́yé mi ó ṣe é ṣe kó dọ́gba pẹ̀lú tí mo gbà lérò ó sì lè má dọ́gba pẹ̀lú tí mo gbà lérò tó wà á rí àmánà torí pé níjọba ìjà kìyàmà ẹlòmí ò jí àníwájú Ọlọ́run lérí ọ̀rọ̀ tó sọ tọ́lọ́rùn ò lè sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ṣèdí ìdíyàn lọ́pẹ́ àkọ́lá ìmáàmù kìnnìkan sòwòrí ó gbúdọ̀ tọ́ pípẹ́ pé sọ́sọ́ lóòótọ́ àbí ò sọ ẹlòmí ló fi máa parọ́ níjọ́ kan ṣé ò lágbájá wọn lọ bẹ wọn wá sọ báyìí bí ara ṣe sọ èyí tó wá burú jù oníkéèyàn wá sọ tánà Muhammad sallallahu alaihi wasallam tánà bí ó sọ tó bá lè rí báyìí lórí ọ̀rọ̀ ẹ̀dá bó wá ní ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam bó wá ní ọ̀rọ̀ Ọlọ́run
ìtọ́lọ́hún sọ tọ́ ẹ̀yin arájẹ̀wò ọlọ́run dákọ̀ yín nínú Qur'an ọlọ́run ní jáàbù sọ́fàrà lóluwà jáàbù sọ́fàrà pé ọlọ́run ti dákọ̀ jẹ̀wò subhanallah níbo ló ti dákọ̀ jẹ̀wò abẹ́yìn máa gbọ́rọ̀ àwọn ọba yìí tí ẹ̀ṣẹ̀ bá lè fi wà lérí ká sọ ọ̀rọ̀ tẹ́dà ọ̀sọ̀ fàmá bá lù ọ̀rọ̀ tánàbí ọ̀sọ̀ sallallahu alaihi wasallam fàmá bá lù ọ̀rọ̀ tọ́lọ́hùn sọ ẹlòmí láyà débi pé yóò kàn dé anábì sallallahu alaihi wasallam anábì ò lè sọ ọ̀rọ̀ yẹn anábì ò sọ lóbi jẹ́ pé tẹ́ bá ara wọn tó wà lórí manhaj tó náà láfẹ́ tí wọ́n máa ń sọ́ra láti lọ́pọ̀ anábì sọ̀rọ̀ tí wọ́n bá sọ wọ́n gbé wọn ní hadith Abdullahi ibn Umar nínú hadith àtọ́ Abdullahi Umar wọ́n kàlárúbáwá rẹ̀ wọ́n wà túmọ̀ rẹ̀ túmọ̀ rẹ̀ bá ti dáhẹ̀ kàdìrí ẹ̀ ṣáàlá nínú ọ̀rọ̀ ọ̀kan náà wọn aṣáájú wa Abdullahi ibn Mas'ud níjọ́ kan wọ́n wá sọ pé yóò àwọn fi Yorùbá tiẹ̀ gbé kalẹ̀ lọ́nà tó yàtọ̀ sí bí sàbẹ̀yẹ ti sọ̀rọ̀ kọ́kọ́ kàlárúbáwá náà kò tú àtọ́ bá fẹ́ máa ṣàlàyé àmọ̀pálá yìí tiẹ̀ ló ń ṣe yẹ ọ̀rọ̀ ẹni ẹ̀ gangan ó ti sọ láàzọ. Assalamu alaikum. wà á n tí à ń ṣe lálàyé fún wa òun náà ní wípé ká sọ́ra níbi mímọ̀ sọ ìtọ́lọ́wọ̀n bó sọ ní tí Ànábì sallallahu alaihi wasallam bó sọ Ànábì ní قال علي من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار حديث على قوقو نينو بابوي أنا أبي عبد الرحمن زيد بن خالد الجهني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من جهز غازيا في سبيل الله فقد جزع ومن خلف غازيا في أهله بخير فقد جزع متفق عليه nínú ẹgbà wa fáwọn abu abdulrahman zaid ọmọ khalid al-juhani kọ́lọ̀wọ̀n bá kọ́ bá ayé olùsìn wọn sàábé ni wọ́n qala sọ pé qala rasulullah sallallahu alaihi wasallam ó dìṣẹ́ ọlọ́wọ́n bá tí kí àti gọlọ́bà ń bẹ kó sọ báyìí pé man jahaza gaziyan al-gazi tó náà ni al-muqatil fi sabilillah ẹni tí ó ń jà ogun lójú ọ̀dọ̀ lọ́wọ́ ìgbà mẹ́wàá máa ń bẹ ó lè má ní àṣìlá nǹkan tí ó fi jà ó lè má ní azad nǹkan tí ó fi ilẹ̀ bàrà lé àbí tí ó jẹ lọ́dọ̀ ẹlẹ́ẹ̀kẹta àrọ́hílà ní tí ó gùn gbẹ̀rẹ̀gbẹ̀ tí ọlọ́jà gbogbo ní nǹkan àyẹ̀mọ́ tó gbẹ̀ bá dojú tí ó lè sá tí ó nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìwọ fẹ́ lọ jà sójú ọ̀nà lọ́wọ́ wà ní kankan lẹ́ ẹnìkan wá ní pé èmi ò lè ní láǹfààní àti lọ ṣùgbọ́n màá pèsè gbogbo tó lò tó fi lọ sí jà sójú ọ̀nà lọ́wọ́ hádà min báàgì àtàwọn alàbẹ̀rẹ̀ irú ẹni yẹn sì òun ọ̀lọ́ ṣùgbọ́n facilitate bí wọ́n ṣe fẹ́ lọ lànà sallallahu alaihi wasallam man jahaza ghaziyan fi sabilillah gbogbo ẹnikẹ́ni tó bá kéèyàn jà házẹ̀yàn kéèyàn ó bá yàn pèsè nǹkan tí èyàn ó lò kéèyàn ó prepare yàn tajhizu ta'am at-ta'am jahiz the food is ready jahaza qaziya téèyàn bá ṣèkún lọ́wọ́ kéèyàn ó fún ẹni tó yẹ lọ́jà lójú ọ̀dọ́ láwọn nǹkan tó ní bùkátà sí ẹnikẹ́ni tó bá jẹ́ àyàsá rẹ̀ tó ṣe fún fi sabilillah lójú ọ̀nà tọ́lọ́run ní o fi ṣe lójú ọ̀nà tó ṣe gbó àwọn èèyàn ṣe tán àti gbé 50 billion kalẹ̀ tó bá lọ fẹ́ ṣe ṣe àwọn local government kí ni tó fi ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkọ̀ tó bá ti dé bẹ́ẹ̀ tẹ̀lé wọn ni wọ́n máa control rẹ̀ àwọn ọlọ́pàá àwọn governors tẹ̀lé tó ń jáde tó ń kékeré jáde pa àwọn aspirant gba àbò ẹlòmíì lè má ní owó ti ná àwọn kan ní òbí òbítìrìtì owó kalẹ̀ fún wa nítorí wípé tó bá ti lè wọlé
àwọn ó padà yọ gbogbo owó yẹn ẹlẹ́mìí nǹkan bẹ kò ní yọ owó yẹn yóò lòun fún ṣùgbọ́n gbogbo tó ń bá ti bẹ́ẹ̀ ṣe máa yẹ òun lọ́wọ́ ní stéètì àṣírí dì mẹ́bẹ̀ mí lè gbé 20 billion kalẹ̀ pé kó fi campaign yóò sì sọ pé mo gbà má fún lọ́fẹ̀ẹ́ 20 billion ọmọ ọgbà ṣùgbọ́n condition kan gbogbo tó ń bá tẹ̀ ní stéètì ẹ má fi bí òun lé pé yẹn ni tábàtà ti wọlé ẹ má wọlé ní tí ń dé yà ọjà wà lọ́kùnrin ní ìṣẹ̀lẹ̀ nàìjíríà kí ló dé tí náà nàìjíríà ò fi dá lélẹ̀ àwọn kan ní tí wọ́n ti gbé májẹ̀mú gbé ẹnìkan òwúrọ̀ bí àwọn lérè dáhùn bá ṣe tó wá kàdé tó látara àdéhélé ẹni tó bá wá ṣe irú ìrànlọ́wọ́ fún èèyàn tó ń jẹ́ olùjà sójú ọ̀nà ọlọ́run fakọ̀dé gaza anabi sallallahu alaihi wa sallam anabi wo ẹni bẹ́ẹ̀ bí ò tiẹ̀ lọ ojú ogun òun náà ó ti dàgbọ́n náà nìyẹn láàdá tẹni tó lò ní ogun gbà nínú ọgbà lókun ló fasilitéètì bẹ́ẹ̀ nìyẹn ṣe lọ. bákan náà wa man khalafa gaziyan fi ahlihi bi khairin gbogbo ẹnikẹ́ni tó bá bá ẹni tó lọ jà sójú ọ̀nà ọlọ́run tó bá mójútó ilé rẹ̀ àwọn ará ilé rẹ̀ nígbà tó wọ́n sí ilé bi khairin lọ́nà tó dáa àwọn ọmọ rẹ̀ ò fún wọn ní nǹkan àwọn ìyàwó rẹ̀ ò náwó dáadáa sí wọn bi khairin anábì fi májẹ̀mú sí o bi khairin lọ́nà tó dáa ní o ìṣe pé gbàtọ́kọ rẹ̀ tó ti lọ jáde báyìí pẹ̀lú ṣèbí yóò tọ́ tó sàtọ́sọ mẹ́ta kan lóde yóò tó bẹ̀rẹ̀ ṣé mo sì lè àmà sùn bí kó dà bọ́sẹ̀ kan lọ́sẹ̀ kọ́mọ́dà bẹ̀rẹ̀ pé fi máa fi ilé ẹ̀wọ̀n wà lólè ẹ̀rì kó náà khalafa rẹ̀ ni ṣùgbọ́n bisharri lórí rẹ̀ ẹni tí ò sí nílé tó lọ sójú ogun ọ̀nà àtọ́lọ́ gbogbo ẹnikẹ́ni tó bá bá mójútó lé àwọn ará ilé rẹ̀ náà faqad gaza irú ẹni yẹn náà tó ń ti pé kò lọ ẹ̀sán ẹni tó lọ jà náà ni sójú ọ̀nà àtọ́lọ́ ládàá náà ní gbà faqad náà ti jà sójú ọ̀nà àtọ́lọ́ muttafaqun alayhi àárí pé tá a bá wọ ilé afẹ́ ṣe wáàsí níbi àṣìfẹ́ káwọn èèyàn máa gbọ́ níta ń sọ ẹ̀rí pé bá a ti ń sọ yìí nísìn kò náwó aláriwo púpọ̀ bá a sára ń sọ ó jáde ju bá a ti ń sọ abẹ́ẹ̀kọ́ ẹnì kan ti sáré ń dáhùn ó ti ń àríjì spíkà ó ti sẹ́ ó ti lọ́ra epo ó ti rọ́ sínú kìíní kì í sọ̀rọ̀ ló ṣe wáàsí àbọ̀ ní sọ̀rọ̀ ṣùgbọ́n ó ti dọ́gba pẹ̀lú èmi tí mo ń sọ̀rọ̀ nínú ládàá torí wọn ló fasilitéètì gbọ́dọ̀ yẹn ṣe jáde tó ti wá báyìí ṣùgbọ́n bá a ṣe gbàgbọ́ yé nǹkan ẹ̀ nìyẹn wọn bẹ ṣe wá sí nìkan wọn ló ti sáré lọ ń gbálẹ̀ bẹ̀ wọn ló ń tó àga ẹlẹ́mí ọmọ àwòrán tí ẹ máa pé ó súnmọ́ kẹ́nìkan ká mọ́ tiẹ̀ rí níbẹ̀ ẹni tó sọ̀rọ̀ yẹn nìkan làwọn yóò máa rí abẹ́ẹ̀kọ́ fàlà làbá yẹn onímọ̀ abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ẹni tó tó àga ẹni ká lè má dà pọ̀ tiẹ̀ ó sì lè nípò lọ́dọ̀ ọlọ́run ju àfáàsì sọ̀rọ̀ yẹn lọ ó lè ní láàrin lọ́dọ̀ ọlọ́run ju àfáàsì sọ̀rọ̀ yẹn lọ ṣe ìdí nìyí tó fi jẹ́ pé ìṣiṣẹ́ ọlọ́run àníyàn tó dáa lè fi máa ń ṣe ìṣe pé kẹ́nìkan ọmọ mi kẹ́nìkan ọmọ mi àwọn èèyàn kan bẹ lórí pé wọ́n yẹ sáfà àwọn ìgbẹ́ tó wọ́n ń fasilitéètì àwọn iṣẹ́ yìí tí ó fi lè rọrùn tí ó fi lè ṣàǹfààní fún gbogbo àwọn èèyàn ní táwọn ìjókòó tí tiwọn nìyẹn kódà bí bá ní oṣù lábá ó lè má bọ̀ lábá ó lè má máa sọ ṣùgbọ́n gbogbo ibi táwọn èèyàn ti ń gbọ́rọ̀ iṣẹ́ tó ṣe lórí bí àwọn èèyàn ṣe máa gbọ́ ìṣe kékeré فهو في الأجر فهو شريك للعلماء في الأجر والثواب òun náà ó bá wọn kópa nínú ládá táwọn táwọn sọ káyọ̀ tí wọ́n gbà tó nítorí pé àtàwọn alàlùbẹ̀rù kéèyàn ó máa kún àwọn èèyàn lọ́wọ́ lérí dáadáa ẹni tó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ wò pé nínú ìlú yìí ní àfàsùn náà nínú ìlú yìí ó sì wúra rẹ pé ìwọ ò lè lọ kẹ́kọ̀ọ́ ọ̀nà ti pọ̀ nítorí gbé lọ́wọ́ ti pọ̀ àwọn awọ ẹ̀dùn ẹ̀fà ọmọ yìí yóò dá pé ẹ̀ ti yóò lọ kẹ́kọ̀ọ́ wà kó lọ ṣùgbọ́n bùkátà sanwó gbáyọ̀ sanwó náà ní pẹ̀lú ọ̀rẹ́ inṣàlá máa gbé ìpọ̀lọpọ̀ ẹ wá wo tó bá kẹ́kọ̀ọ́ yẹn ẹ wò tọ́mọ ẹ wá ń ṣàǹfààní láyé gbogbo wà ní bá ń ṣàǹfààní ẹni tó jẹ́ sábà bíun náà
yóò mọ lẹ́sàn nínú owó kan tí wọ́n ṣe torí ọjọ́ kẹta bá ń ṣàdúrà láwọn ọ̀dọ́ pé wọ́n lọ àwọn afáwa àwọn òbí wa àti gbogbo àwọn tí wọ́n jẹ́ onísábàbí dáadáa wa tó wà kàn ṣèdí ìtọ́bi jẹ́ pé kéèyàn ó máa sáré kéèyàn máa sojú kòkòrò láti máa kún àwọn èèyàn lọ́wọ́ lórí dáadáa oore ni látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run bá fún yẹn lọ́wọ́ ẹ̀bẹ̀rẹ̀ tó bá ti lè ọ̀bùsáàfù bí dáadáa nìkan báyìí kéèyàn ó sì ti máa fọwọ́ kún nítorí pé kí wọ́n náà lè nípìn nínú ẹ̀san tó ń bẹ̀rù dáadáa tẹ́lẹ̀ bá wá rí bẹ́ẹ̀ bó wà lẹ́nu tó ṣe wípé òun ọlọ́mọ yẹ náà nídìí àrò dáadáa ni bí dáadáa yẹn bí ò ṣe ní gòkè ìgbésẹ̀ tó wọ́n máa gbé ní ṣe rí pé iṣẹ́ tó tóbi ní fún ẹ̀rú èèyàn bẹ́ẹ̀ ọlọ́run kò ṣọ́ wa òjíṣẹ́ ọlọ́run dé kó yé wa nínú hadith àkọ́kọ́ tá a kà yìí wípé èèyàn lè jókòó nulẹ̀ kó má lọ jagun fi sabilillah kó sì máa gbà ládàá ẹni tó lọ nítorí wípé ó kún ẹni ẹ̀ náà lọ́wọ́ lórí dáadáa. وعن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم بعث إلى بني لحيان من أذيل فقال لا ينبعث من كل رجلين أحدهما والأجر بينهما رواه مسلم inú ẹgbà wa Abu Sa'id al-Khudri kọ́lọ̀ ọba kó bá rẹ̀ sí wọ́n ní òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam anábì gbé ba'athan una delegations àwọn delegation anábì gbé dìde ikọ̀ àwọn èèyàn kan anábì gbé wọn dìde kí wọ́n lọ sí ọ̀dọ̀ Bani Lahyan àwọn ìdílé àwọn ìran kan nìyẹn Bani Lahyan min Udayl nínú ẹbí àwọn ọmọ Udayl àwọn Udayl Ànábì náà wọ́n sí ó gbé àwọn èèyàn kan dìde ìkọ̀ọ̀kan kí wọ́n lọ sí ọ̀dọ̀ Bani Lahyan min Udayl àwọn Bani Lahyan Udayl àwọn Banu wọn pọ̀ ṣùgbọ́n àwọn Bani Lahyan min Udayl lápẹ̀lú ilé sí Yorùbá Oǹdó Yorùbá ni Èkìtì Yorùbá ni Abẹ́òkúta Ọ̀yọ́ Yorùbá ni Ọ̀ṣun Yorùbá ni gbogbo wa Yorùbá pàwápọ̀ tó ti yé ṣùgbọ́n àtúnyàtọ̀ síra wa Bani Lahyan min Udayl nínú Udayl náà ni wọ́n wà ṣùgbọ́n àwọn tí wọ́n Bani Lahyan ni wọ́n Ànábì wa gbé àwọn delegations kan àwọn ikọ̀ kan pé kan lọ bá wọn fakọ́ọ̀lù Ànábì la yanba'ith min kulli rajulayn ahaduhuma tẹ́ ẹ bá ara àwọn èèyàn méjì báyìí ẹnìkan nínú èèyàn méjì yẹn kún ó dìde láti máa pè àwọn èèyàn sójú ọ̀nà lọ láti lọ jagun sójú ọ̀nà lọ ẹnì kejì kún ó kún lọ́wọ́ wal ajru baynahuma ẹ̀san àwọn méjèèjì náà jọ ẹ̀san ẹni tó ń dìde tó lọ ẹni tí ò lọ tiẹ̀ tó kún ẹni tó lọ lọ́wọ́ tó wal ajru baynahuma mẹ́ta àwọn méjèèjì ni wọ́n jọ ṣe kíni o ní wọ́n jọ ẹ̀san. وعن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم أتوا ضعفاء ابن عباس قالوا باكي وضاعي نسوان وأن يوجد الله محمد صلى الله عليه وسلم أظن هذا الحديث الأخير في الباب أن الرسول صلى الله عليه وسلم هذا جود شعلون وبا لقي ركبا بروحاء أنا بقعد ركبا ركب نيل الأربعة يقول إني passengers àwọn èrò àwọn èèyàn kan tí wọ́n jó nírìn àjò tí wọ́n ń bọ̀ Ànábì pàdé wọn bí rọ̀ọ̀háì àyè kan náà pè ní rọ̀ọ̀há àwọn àyè àgbègbè Mákà sí Mádínà Ànábì pàdé àwọn èèyàn kan bẹ́ẹ̀ faqal Ànábì ní manil qawm àwọn wa làwọn eléyìí o ẹ̀yin wo ní qalu al-muslimun wọn ni mùsùlùmí làwọn náà ti gba Islam faqalu man ant àwọn náà wá ní ìwọ tó béèrè ta níwọ náà qala Rasulullah sallallahu alaihi wasallam èmi ni Rasulullah ẹwọ kan ọkọ̀ sùkú nígbà yẹn kẹ́lẹ̀ mi mara nàbí sallallahu alaihi wasallam ànábì náà ẹ̀sẹ̀ lọ́pọ̀lọ́ sọ bẹ́ẹ̀ tí wọ́n ti gbọ́ pa ànábì torí pé tí wọ́n bá gbọ́ pa ànábì wọn ò lè jẹ́ kí ni o wọn ò lè
jẹ́ mùsùlùmí. So ìdí ìyẹn tó fi jẹ́ pé ẹni tọ́lọ̀ bá fi hàn àwọn tó mọ̀ ní máa pọ̀ kódà kan máa rí sójú ó rẹ̀ lómi yóò sì máa sọ̀rọ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí kò sì ní máa pọ̀ ní máa ń ṣẹlẹ̀ bá ń tẹ́lẹ̀ pé ẹ̀dàgbájá kìíní ìtàkà èèyàn bá ṣe kìíní kan nígbà yóò sá máa sọ ó sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí ìmí ń bẹ èèyàn ní padà sọ́dọ̀ ó ní àkùnrinká tí ó sì máa sọ ṣùgbọ́n ó ti gbọ́ kọ́ rẹ̀ ṣùgbọ́n kọ̀ mọ́ tó wọ̀ ní àwọn alẹ́gbẹ̀ẹ́ kódà tó mọ̀ tó pé àkùnlé jẹ́ àti èjì ẹni àwọn àgbàlagbà ní orí ó ti máa bẹ́ ọwọ́ bí 65 years torí pé ohun àtẹ́yàn máa ń gbọ́ ní lẹ́kítọ̀ yẹn àwọn àgbàlagbà ní kankan tó bá yọ máa sọ̀rọ̀ kó o sì ní sọ̀rọ̀ ó lórí ẹgbẹ́ rẹ̀ nínú títí tó fi ọkùnrin fẹ́ sọ̀rọ̀ nígbà bá wa lọ tán ẹlòmíì lọ ṣẹ̀ṣẹ̀ sọ fún ẹni tó kó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó náà lẹni tó ń sọ ó náà àkùnlé jẹ́ oníjó ẹni tí máa yàn lórí dáadáa ní máa pọ̀ kódà kí orí yẹn rí bẹ́ẹ̀ náà sì lórí àbúrú ọlọ́mọsíwá lẹ́ni àbúrú so àwọn wọ̀nyí ó kọ ànábì ni wọ́n gbọ́ dáwà Islam ló lọ́dọ̀ wọn kódà kò rà ànábì rí ànábì ló sọ pé ẹ̀yin wo ilé wọ́n sì dá ànábì lóhùn wípé alimuslimu faqalu man ant àwọn ìwọ náà ta ìwọ náà wò ẹ̀wọ̀ wọ́n ti bí lọ́dọ̀ wà nínú ànábì ọ̀sọ̀ pé orí yìí fọ́ bí èwo yóò ní dàkí rẹ̀ kò tó báyìí lẹ́rù ànábì ní tàwọn àrùn subhanallah àwọn àni mọ̀nà àǹtí ànábì ní rasulullah ẹ̀wọ̀ gbà ànábì sọ nígbà tí mo mọ̀ táà ní wọ́n náà ànábì ní rasulullah òjíṣẹ́ ọlọ́run gbà ní mi farafa'at ilayhi imra'atun sabiyya nígbà kan ti rí bó jíṣẹ́ ọlọ́run ọba ní arábìnrin kan nínú wọn ó bá gbé ọmọ kékeré sọ̀bí òlẹ́ ọmọ kékeré tí ó ti bàlágà ó bá na ọmọ yìí sókè sànàbí faqalat obìnrin yẹn wá sọ fánàbí pé alihada hajjun sọmọ kékeré tí mo gbé lọ́wọ́ yìí náà hajj làwọn wá sí sọmọ yìí náà wà ní hajj báyìí tó ní hajj qal anábìnrin náà anábìnrin ó ní ẹ̀san hajj ó ní hajj walaki ajru ṣùgbọ́n wọ̀ ya rẹ̀ tó gbé wá wọ́n ló ní ẹ̀san ọ̀hún lọ́wọ́ àwọn mùsùlùmí fáwọn mùsùlùmí náà wọ́n hadithi wa nínú hadithi yìí tí a bá wò àwọn ẹ̀kọ́ tó pọ̀ wà ń bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ náà ó náà ní pé ìgbàláyé ń bẹ kò sẹ́sẹ̀ ń bẹ ẹni téèyàn bá rí téèyàn ò mà rí kéèyàn ò béèrè pé bóòlù ẹ̀ ṣe jẹ́ o kò yẹ kó mú bìnú lọ́wọ́ nígbà tá a sàmọ̀ àgbè ẹnìkan wọn lọ sí àìrí sàmọ̀ ẹgbẹ́ ṣáájú ti ṣe àìlejò ní ní àbí àdúgbò ilẹ̀ àgbẹ̀mí kan kọ́ wa ní kílẹ̀ mí ṣé kìí ṣe ilé ọlọ́ni mi ní àlá ó sì ká tó burú bẹ́ẹ̀ kéèyàn orí yàn kéèyàn fẹ́ máa yàn pa ẹ̀yàn even for security purpose báwo ni nínú ibi títí ń sọ̀rọ̀ yẹn ló ti mà lórí ìyàwó jẹ́ so Islam ó fààyè lẹ̀ fún ìgbésẹ̀ ojúlàlá kan fi sọ́rí ẹni tó ẹ̀ bá mà rí ẹ béèrè pé láti bò ní lórí ìyàwó ló jẹ́ kò tako ìlànà ẹ̀sìn Islam ní Ànábì fi béèrè pé manil qawm àwọn wo ni ó ẹ̀yin wo ni aláborí yóò wọ́n dẹ̀ ní kọ́ọ̀lù wà ní mùsùlùmí ni wá ṣèdí ní tó fi jẹ́ pé àrímújáde bíi kò yẹ kó tí mùsùlùmí lójú níbikíbi tó bá wà láti lè sọ pé àní mùsùlùmí kó sọ lọ́rọ̀ ẹ̀rọ kó fi ìwà kó fi sọ kó sì fi ìṣesí ẹ̀ kó fi sọ táyà bá ṣe bí ọ léde pé ó dàbí ẹni pé mùsùlùmí ni kò ní kásẹ̀ máa sọ kó dàbí ẹ̀yà bá ti rí mùsùlùmí yẹn tó bá tó mùsùlùmí tí Islam rẹ tí ò bá tí ìdè wípé tó bá ti rí ọ wọ́n sì máa tó mùsùlùmí ni ọ gbọ́dọ̀ yẹ ara rẹ tí yẹn sẹ́ ṣe méjì lórí rẹ ó ṣeé ṣe kó yàrá ó sì lè máa kó ní mùsùlùmí kó ṣeé ṣe so àwọn yẹn sọ pé mùsùlùmí ni wá bákan náà
àtúrí ẹ̀kọ́ àtàwádù ìtẹríba lára Ànábì sallallahu alaihi wa sallam. ìgbà táwọn èèyàn yìí bèèrè pé mani àǹtí táàbíwọ́ náà Ànábì sì dáwọn lọ Ànábì ya Rasulullah iṣẹ́ ọlọ́run kí ni ta gbọ́ yín bẹ̀ ǹjẹ́ a lè rí ẹgbà wa hadisi kan rí láyé níbi tá Abubakar ti sọ pé mani àǹtí sànàbí sábàkiri lè sọ bẹ́ẹ̀ ṣé Umar lè sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ kí Umar ló sọ pé mani àǹtí fànàbí sànàbí ó dà lọ ìrọ̀pá nàbí máa pè ọmọ òun àbúrò nìyẹn àìlẹ́kọ̀ọ́ nìyẹn ṣùgbọ́n àwọn ẹni ànábì ò mọ̀ wọ́n rí àwọn ọmọ òṣèké ló wọn ò mà nábì ṣùgbọ́n àtàdẹ̀ ti sọ̀rọ̀ yẹn ànábì ti gbé wọn sípò pé kò wọ́n ò mọ̀ mọ̀nà àǹtí táwọn wọn náà ànábì ọ̀rọ̀ sọ̀rọ̀ lọ so ẹ̀kọ́ wà ń bẹ̀ ká máa bá àwọn èèyàn lò tẹ̀nzílù nẹ́ẹ̀sì manazila ẹ máa báwọn èèyàn lò pẹ̀lú ipò wọn ẹlòmí ń bẹ kò mọ̀ ọ́ kódò lè fàyà gbá ọ nígbà bá wá júwe ẹni tó jẹ́ fún yín ẹ má bínú àwọn àríkọ̀sí yẹn lára Ànábì sallallahu alaihi wasallam ẹni tí ò mọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó bá wà ká Ànábì ò ní kàwé tó tó pé kò wà ṣùgbọ́n tó bá mọ̀ Ànábì ní ò lè expect bí ó ṣe bẹ́ẹ̀ òun kò tí ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó fi lè mú tó ṣe báyẹn kò mọ̀ ní ṣùgbọ́n nìkan wá ṣe báyẹn pé àwa ló ń béèrè pé mọ̀ ní àǹtí látòní lọ àṣìgbà ìbáríkà rẹ̀ kò tó jíyàn máláyé bẹ́ẹ̀ tí gbogbo àwọn nǹkan yẹn takabur ìgbéraga nìyẹn nígbà tí ó mọ̀ kò mọ ipò tó jẹ́ ó ti yẹ kó fún ní ọgọ́dọ̀ kó fún ní àwíjàre lórí yẹn Ànábì sallallahu alaihi wasallam Ànábì máa ń bá àwọn èèyàn lò níbàámu sí bọ́rọ̀ bá ṣe yé wọn sí àti bọ́rọ̀ bá ṣe yé wọn mọ́ ju gbogbo ẹ̀ lọ arí àmì tàwádù ìtẹríba lára Ànábì sallallahu alaihi wasallam. Ànábì tí wọ́n á bí kárí ìjọ kan tó sọ fóbìnrin kan pé má sọkún lórí ọmọ rẹ tó kú má bàrà jẹ́ ó ní alayka anni kó wájú mi Ànábì sì kó bẹ́ẹ̀ fa innaka lam tusab bi musibati torí pé ní tó ṣẹlẹ̀ sí ló ṣẹlẹ̀ sí ọlọ́jọ́ ọmọ bá mi sọ yẹn Ànábì rẹ̀ kọ́ wájú bàbá náà mi kúrò tán láwọn yẹn pé Rasulullah òjíṣẹ́ Ọlọ́run ni ọba sọ̀rọ̀ yìí Ànábì ó ní ọba sáré lọlé Ànábì sallallahu alaihi wasallam nígbà tó délé Ànábì ó já wọlé Rasulullah lómi ma Ànábì ní innama sabru inda sadmatil ula Ànábì ní sùúrù tó ṣe ṣe ìdápè ní sòwòrò ìgbà kọ́kọ́ àdánwò ṣẹlẹ̀ ní ọmọ ṣe sòwòrò Ànábì ọwọ́ abẹ́ sì máa dọ̀rọ̀ lẹ́bi ẹgbẹ́ bí wọ́n dá ẹgbẹ́ gàgà ní Ànábì ò sí bẹ́ẹ̀ bó ti kọ́kọ́ sọ̀rọ̀ yẹn gbé fi mílẹ̀ Ànábì ọmọ ẹ̀tọ́ bá sọ̀rọ̀ ni wò mí dáadáa jẹ́ ìyọ̀kọ̀ lójú kọ́ ọmọ rẹ̀ Ànábì ò sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kò ní ìdí gbogbo yẹn ọ̀ ń lọ ní páàkì ọmọ páàkì ọmọ gáràjì mọ́tò páàkì wọ́n á sọ pé kìnnà àkìnnìkà èmi ò má bàa kálẹ̀ dé mi ò èmi ò jẹ́kìnnìkà wọ́n náà sọ pé ọmọ mi ni kò ní ìdíkọ̀ fàyídà khataba al-jahiluna qalu salama má dà lóhùn níbi títí ń sọ̀rọ̀ yẹn fún láàrin bí ìṣẹ́jú márùn àwọn ẹ̀kọ́ dìde ìlú sórí ẹ pé ọmọ ẹ tó ń bá sọ̀rọ̀ ó rí padà bọ̀ wà lẹ̀ lónìí ẹ̀dá kùsà orú ọmọ ẹni ọwọ́ ní ìmọ̀ pẹ̀lú ṣùgbọ́n tẹ́lẹ̀ pọ̀ bá ti lé ń fún lẹ́sìn ìwọ náà ti dàbí jẹ àwọn yóò àmọ́ bá àwọn alájẹ yẹn ṣe sùúrù ẹ má fira yín wé ọmọ yìí ti ẹ gbẹ wọ́n sẹ̀ tí wọ́n máa ṣe wáàsí fún ọ ọ̀kan nínú àwọn tí wọ́n máa sọ pálapàla gbọ́ pé wọ́n níjọ́ kan yín lọ ń gbé mọ́tò rẹ̀ lọ ọlọ́kàlà kan wá kọlu ọkọ rẹ̀ nínú àwọn tó ń sọ̀rọ̀ àdá nínú àwọn tó ń pọ̀lọ̀ àwọn aláfa abẹ́pọ̀pọ̀ bójú ẹgbẹ́ alẹ́dàkọ rẹ̀ gánà ọwọ́ gbé ọ̀kadà mo ti sọ́rí wọ́n ní mi ò síbẹ̀ o wọ́n ní ọlọ́kadà yẹn wá kọlu ọkọ yìí inú tó sì kan ọkọ rẹ̀ náà kì í ṣe pé ó bàjẹ́ bọ́m̀bà yẹn ò bàjẹ́ ó sì sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ó sì lọ fọ́ ọlọ́kadà yẹn létí
bó ṣe fọ́ etí yẹn tábà ọlọ́kadà yẹn náà ó kó méjì fún háì so gbogbo èèyàn bá rọ ní mẹ́tọ́ fọ́ létí mùdírù kìíní kalọ́gbọ̀n gbá létí kìíní kankan ọlọ́kadà yẹn pé òun pé ẹ bá bìnú pé ṣé ẹrú tẹ́ ń wò yìí ó dàbí ìyá òun bá fọ́ etí yẹn automatically ọwọ́ yẹn ó kàn jáde pé kìí ṣe pé òun náà wíṣì pé ó bẹ pé ṣùgbọ́n ó ti di pé ọ̀wà ẹ má gbẹ etí yẹn ni pé ọwọ́ yẹn ó jáde yóò gbà padà ni pé òun lè wá gbà tán o kó wọn bẹ̀bẹ̀ o pé ṣùgbọ́n mistake tán ṣe ni pé tí yẹn má ṣe gbà wọn pé kódà president òun ó ti gbà tán nǹkan tó wé ká má bẹ̀rẹ̀ àwọn náà wà ẹ̀yin náà bá má gbà létí gbogbo ń tọ́ kọlu ọkọ̀ yìí gan kò sí nǹkan kan tó wà ní kọ́ wá kọlu ọkọ̀ yìí kó máa lágídí káwọn èèyàn wá sọ pé ó yá máa bọ́ ó mọ ọkọ̀ yẹn tó kọlu èyí ò ní yé èèyàn ṣùgbọ́n pé wọ́n gan lọ sí àlọ́ ń bọ́ gbadá lẹ́nu mọ́tò ẹ̀yìn kan kankan ní téèyàn bá ti jù lọ èèyàn sì kí ni o èèyàn máa ń mọ àmọ́ ìgbà mi tó rẹ lómi tó kàn máa sọ̀rọ̀ ààrẹ kan kí ló mí àyìn kan àyìn tẹ ọ̀dà sàn tẹ jáde tẹ ọ̀dà tó ṣe kiri kan ọkọ̀ ọmọ wo ló tọ́ wọ́n yẹ kó àtọ́lọ́ ọ̀jẹ̀ fọ́ọ̀lù sí ẹni ká ti sọ bẹ́ẹ̀ lómi ẹ̀yin tẹ jáde níbo lẹ dé ẹ̀yin tẹ jáde níbo ló ti tẹ̀rí táàbù lè sọ pé ó ti jáde ó lájú kò sí ibi tó bẹ́ẹ̀ ló jáde kó olú rẹ̀ bẹ́ẹ̀ tó ní ìdíkọ́ máa sọ̀rọ̀ fún gbogbo wa kúrò bẹ́ẹ̀ làwọn yóò wà máa sọ̀rọ̀ ọmọ ẹni tó ń bá sọ̀rọ̀ yíyí ọmọ ènìyàn nìyẹn bánàbí sallallahu alaihi wa sallam bánàbí ṣe máa ń ṣe nìyẹn nígbà tí wọ́n ní mọ́ni àǹtí tánú anábì Rasulullah iṣẹ́ ọlọ́run kọ́sọ́ pé orí yóò dàrú sẹ́mìlẹ̀ báyìí báyìí lá ẹ wá wo àníyàn dára tánàbí fi sọ̀rọ̀ ẹ wo tó jáde ń bẹ̀ Rasulullah a jẹ́ pé ká béèrè tí ò yé wa lọ́wọ́ rẹ̀ lóko ẹ wo ká instantly lójú ẹsẹ̀ wọ́n lè bẹ̀rẹ̀ sí ní béèrè tí ò yé wa nínú ẹsẹ̀ wa ni tẹ́pá náà bìí sọ pé orí yín ló fọ́ ṣé wọ́n lè béèrè kankan mọ́ sọ̀dí ìyẹn tó jẹ́ pé ẹni tá a rán níṣẹ́ tó gbúdọ̀ máa ṣe sùúrù ẹni tó járe kọ́sẹ̀ tó fẹ́ tún àwọn ènìyàn ṣe tó gbúdọ̀ máa ṣe sùúrù kò gbúdọ̀ jẹ́ ẹni tí ó máa bínú kò jẹ́ ẹni tí ó máa tètè máa bínú tí nǹkan kan bá sì fa ìbínú rẹ̀ lójú ẹsẹ̀ náà kò tètè kúrò bẹ́ẹ̀ so látara àdé eléyìí obìnrin yìí lójú ẹsẹ̀ tó ti gbọ́ pé ẹni tá à ń ti ń wá tẹ́lẹ̀ Rasulullah ojúṣe ọlọ́run farafa'at ilayhi imra'atun sabiyyah obìnrin yìí bá ń na ọmọ rẹ̀ kékeré sókè faqalat orí ìṣẹ̀lẹ̀ hadha hajj sọmọ kékeré yìí náà sọ wà ní hajj bí qala na'am anábìnrin bẹ́ẹ̀ ni walaki ajr ṣùgbọ́n wọ ìyá rẹ̀ wọ lọ́wọ́ gbàládà lọ́wọ́ Muslim sọlẹ̀ ìdíkùn yìí wá wípé mahalu shahid munasaba ìbáṣepọ̀ tó ń bẹ láàrin hadithi yìí àti báàbù yìí ibi tó wà náà ni na'am walaki ajr so ẹni pé ìyá àwọn ó ran ọmọ lọ́wọ́ lórí kọ́ ọmọ ṣe hajj abẹ́ẹ̀kọ́ so wàbí táálí ó sì tún àgbàládà hajj so ìdí tó jẹ́ pé àwọn tọ́lọ́ ń bọ̀ láti rí kọ́lọ́wọ́ látò rẹ̀ ó sàlẹ̀ nígbà sí wa náà nígbà tó lọ hajj wọn lè kọ́ àwọn ọmọ wọn lọ́wọ́ ọmọ tó ti bàlágà láti máa pé lórí ọmọ kọ̀ọ̀kan wọn tún bàlágà síyáda lórí hajj tó ti wọ́n yẹ pé hajj tó bá dé yẹn ṣe tó bá dàgbà yóò padà ṣe hajj faridọ hajj náfìlà òun ló jẹ fọmọdé náfìlà ní fọmọ yìí ṣùgbọ́n tó bá dàgbà tó bá di bàlágà yóò padà lọ ṣe hajj faridọ ètò ìjọ àjẹlẹ ṣùgbọ́n òbí rẹ̀ tó ń mọ lọ yẹn òbí yóò gbàládà pé ó fasilitéètì kọmọ yìí orí hajj ṣe nígbà tó wà kékeré oríṣẹ́ àṣegbọ́ rẹ̀ ṣe nígbà tó wà kékeré tó eléyìí náà ó jẹ́ kó yẹ wá wípé nínú iṣẹ́ hajj umrah àbí hajj tí ọlọ́run bá ṣe gbàdá ẹ̀ arísìkì fún mi àwa mùsùlùmí á níbi náà máa náwó sí àìṣe tí ó lówó lọ́wọ́ tí ó lè náwó jù bẹ́ẹ̀ lọ ọmọ rẹ̀ kan kò sí bí ṣe ń ṣe kò tí ọlọ́run gbé lọ sí umrah lọ fi tàwáàfù gbogbo tàwáàfù yẹ kó àwọn ọbẹ̀ lọ fún àwọn ìyá dáadáa tí wọ́n ṣáájú wọn máa ń ṣe bẹ́ẹ̀ Imam Bukhari ìyẹ́ wọn tàwáàfù ló ń ṣàdúrà ẹ̀sìn wa wo tí Imam Bukhari padà wáyé sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣáájú nínú àwọn ènìyàn wọn máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ò gbé ọmọ wọn lọ sí Kaaba wọ́n tàwa gbogbo tàwa fún ọmọ yìí náà máa ṣàdúrà tó gbọ́ àwọn nǹkan báyìí ó dáa pọ̀
tí ọlọ́run bá ṣe gbàdá ya rìsíkì fún mi ló jẹ́ pé mùsùlùmí ti máa ibi tó fẹ́ náwó sí ìṣe kọ́ wá ló nìkan dàpàtílẹ̀ pa ọgọ́rùn-ún màálù sókun gbogbo àwọn nǹkan yẹn kò sí àǹfààní kankan tó wà bẹ́ẹ̀ àbíkọ́ ló máa fa kéèsì máa ìjà tí ọkàn ọ lọ máa náwó síbi ìbàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kan wọ̀nyí àwa mùsùlùmí ẹ̀kọ́ tó péye ó bẹ fún ara Nabi sallallahu alayhi wa sallam wa sallallahu ala nabiyyina Muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.